ní ọjọ́ àìkú ìyẹn ọjọ́ Sunday ọ̀sẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ wọ̀ yìí ti ṣe 20 oṣù kẹwàá ọdún 2024 tá a wà yìí ìyẹn the 20th of October 2024 ìní ìròyìn náà jáde pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti yọ olórí ẹ̀ṣọ́ ààbò ẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni Adégbóyèga Fásásí ó ti yọ kúrò nípò tó sì ti fi ẹlòmíì ìyẹn Rasheed Lawal tó ti fi rọ́pò ẹ̀ ṣùgbọ́n tí ọ̀rọ̀ yìí tó máa di ariwo ńlá lágbo àwọn olóṣèlú àti ní ilé ìjọba ìtànpè lásòvìlà ní Àbújá tí wọ́n sì ń wò pé àbí Adégbóyèga Fásásí àbò ń gbàbọ̀dé fún Tinubu gẹ́gẹ́ bí olórí ẹ̀ṣọ́ ààbò ẹ̀ ni Tinubu fi pààrọ̀ ẹ̀ ni ṣùgbọ́n o àṣírí ìdí tí Tinubu tó fi pààrọ̀ Adégbóyèga Fásásí gẹ́gẹ́ bí olórí ẹ̀ṣọ́ ààbò ẹ̀ ó ti tú sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ báyìí o gẹ́gẹ́ bí àwọn tí wọ́n súnmọ́ Tinubu tó tún ṣiṣẹ́ nílé iṣẹ́ ààrẹ bó ṣe fa àṣírí náà pamọ́ fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tó sì bẹ̀bẹ̀ pé ká forúkọ bọ àwọn láṣìírí nítorí wọn ò fún àwọn láṣẹ láti sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n ní kì í ṣe pé Adégbóyèga Fásásí ó ń gbàbọ̀dé fún Tinubu wọ́n ní kí ẹnikẹ́ni kó má ṣe bà á lórúkọ jẹ́ wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ nǹkan méjì ni wọ́n ní àkọ́kọ́ bí ọ̀gá àgbà ọ̀tẹlẹ̀múyẹ́ ìyún Department of State Service DSS tuntun bó ti dé wọn náà máa fẹ́ ń pààrọ̀ olórí ẹ̀ṣọ́ ààbò ààrẹ láti jẹ́ kí ẹni tí wọn yóò fi síbẹ̀ yóò jẹ́ èèyàn tiwọn àti ẹni tí yóò lè máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu wọn ní iṣẹ́ ti mọ̀ pé Tinubu ó ṣẹ̀ṣẹ̀ yan olórí ọ̀gá ọ̀tẹlẹ̀múyẹ́ tuntun èèyàn ọ̀gbẹ́ni tó sì àjàyàn bíbí ìpínlẹ̀ Ògùn ni wọn ní eléyìí ó wà lára tó fi pààyọ Adégbóyèga Fásásí wọn tó níyàtọ̀ sí eléyìí wọn ní Fásásí náà ó ti ṣe àwọn alágbára kan tó súnmọ́ Tinubu kódà wọn jẹ́ kó di mọ̀ pé ọmọ ààrẹ Tinubu ọ̀gbẹ́ni Ṣèyí Tinubu ó wà lára àwọn tí Fásásí tí ó ṣẹ̀ nítorí tán ní èdè àìyedè kan ṣẹlẹ̀ láàrin wọn àti Ṣèyí Tinubu ní oṣù díẹ̀ sẹ́yìn tí ó sì tún níyàtọ̀ sí eléyìí ọ̀pọ̀ àwọn alágbára tó súnmọ́ Tinubu tó jẹ́ wípé wọ́n máa ń rọ̀gbà yìí kákó tó dé ipò ààrẹ ìní Adégbóyèga Fásásí ìní ó wojú tó bájà tí ó sì ní gbogbo àròyé inú dọ́dọ̀ Tinubu tó náà fi fọwọ́ sí pé àsìkò etí tó káwọn júwèé lé fún káwọn sì pààrọ̀ ẹ̀ ní báyìí wọ́n ti yọ Adégbóyèga Fásásí gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ Tinubu tó sì jẹ́ pé Rasheed Lawal ìní wọ́n fi rọ́pò ẹ̀ báyìí gẹ́gẹ́ bí olórí ẹ̀ṣọ́ ààbò Tinubu èèyàn Chief Security Officer CSO to the President.